Are you sure, guys? My next artist right now is Mohbad. Thanks so much for Mohbad. Mohbad, are you ready? Hello,
Oya wa, so tí àwọn náà ṣe ní yẹn. Oya máa bọ̀. Ẹ máa pọ̀ sọ́ọ̀rì. Ó ga ọ̀. Máa bọ̀ ẹ́ pé. Oya, DJ, ó pọ̀ tó ìlú máa fún wa o. Bíkà, oya, tẹ́tà, ìdí ẹ̀dá. Gẹ́sẹ̀. Máyà. Àwọn bá mi lè kó MC. Ẹ̀jẹ̀ ìgbòho tọ́jú ìwà alága. Látà àwọn ẹgbẹ́ ẹgbẹ́. Wọ́n yẹ wá lábà. Lábà àlọ́ ẹgbẹ́. Wọ́n yẹ wá ní. Sàkílẹ̀ ìdílé rẹ̀. Ẹ wò sí.
gbogbo àwọn ọ̀sẹ̀ láàbí ọ̀rẹ́